aládìyá wọ́n lè jókòó síbi látàárọ̀ tí ó mọ̀ ẹ̀fẹ́ torí program Honourable Tungba wọ́n lè mú ṣe wá bí ni àníná lọ́dọ̀ wa bá mi ṣe kí n tètè wo mo fẹ́ wò èmi kò fẹ́ mí sí rẹ o. yóò má bínú wọ́n tó bẹ̀rẹ̀ o aago 9 ni ó sì kú bí ìṣẹ́jú 5. ẹ jẹ́ pé bí a mo fẹ́ràn rẹ dénú ní ọjọ́ Thursday wọn pé máa délé rẹ ọ̀n fún wa náà. kò ṣe kó nífẹ̀ẹ́ mi dénú àmọ́ torí pé wo Honourable Tungba Thursday aago 9 lè ṣé ó ṣe máa wò kò ṣe máa wò. àti wò ní fi sọ́ lálejò ọtí. àkó ní rírú rẹ̀ ṣé o mọ̀ pé Christian ni mí ni yàtọ̀ pé mo jẹ́ Christian ẹ̀ẹ́dà ní mi chọ́ọ̀chì wa àwọn abọ́ ti lọ́ọ́ mi báyìí tí mo máa ṣẹnu ju ẹ̀ ń pásítọ̀ ṣọ́ọ̀ṣì wa. ìrọ́ ni o ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ọlọ́run ẹ̀mí mímọ́. yóò ti wá láti kọ́ ṣe ó ń bẹ nísìn bẹ́ẹ̀ ni yóò sì máa rí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín. tí n bọ̀ wo mi bọ́yọ̀ mi bá tutù wájú mi lè wà. ń ṣùgbọ́n kó ọtí wá fún báyọ̀ ní tiẹ̀. wá yín kọ́ńdú omi ò tí ì tutù o ẹ̀wọ́ ní sùúrù díẹ̀ tí a bá fi ṣe tán òun ó ti tutù ń tiẹ̀. kó bá tutù wa lọ bá mi kó. ẹ ti kù ṣẹ́jú méjì táwọn ọmọdé ní fúgẹ́ẹ̀tì ṣe àmì àti nǹkan. bàbá ìfẹ́ àwọn program. ẹ̀rọ bá lọ ní àgbẹ̀ gbọ̀ngbọ̀n. You think say you dey wise? Trophy lele yìí. Ó tutù. God. Ìyẹn kúkú òbí trophy. Àbẹ̀ gbádùn trophy gan ni trophy. Wọ́n ti bẹ̀rẹ̀ báwọn ló sọ ọ̀nì. Ayíkọ́ndú. Yes. Ṣèbí ilé ìmọ̀tí ni. N kò mọtí lẹ́yìn trophy nìkan.